Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Ìwọ̀nyí ni àwọn Yorùbá movie tó ní wíwò jùlọ jagunjagun. Lágbóńdókò òun náà kò gbẹ́yìn o. Níbi táwọn alágbára ti figagbága gan. Sinners apá kejì. Níbi tí wọ́n ti ń fi ayé hanra wọn. Kọ́lé oṣó ńkọ́ apá kejì. Kọ́lé oṣó, ọmọ oṣó, bàbá oṣó. Gbogbo wọn náà wà nínú eré yìí. Ọjà òun náà gbẹ̀yìn. A ó rí àwọn àgbà òṣèré nínú eléyìí. Ìlúbìnrin ńkọ́ tá tọwọ́ Toríọlá Wùmí ṣe. Àwọn ènìyàn wò movie yìí gan ni. Ìlúle náà kò gbẹ́yìn. Òpìtì Onílé Ọlá lára àwọn èyí tí mo nífẹ̀ẹ́ sí nìyẹn. Ọmọlẹ́wà náà ó wà lára àwọn tí ó ní wíwò jù. Tá bá tẹ̀síwájú, a ó rí Orí Ribet, a ó rí King of Thieves. A ó tún wá rí Làbákẹ́ Olódodo. Gbogbo àwọn movie wọ̀nyí ló ní wíwò jùlọ nínú Yorùbá industry. Ẹ kú iṣẹ́ takuntakun o, ẹ̀yin èèyàn wa nílé lóko. Àtẹ̀yin tẹ́ ń wò wá náà, ojú tẹ́ fi ń wòran wa ò ní fọ́.